Kí wa ẹ káàbọ̀ sí orí ètò wa fún tòní. Orúkọ tèmi yí padà Ọmọbùrẹ̀ Owó Ayé Kò Tọ́ náà ni èmi ń jẹ́. Wọ́n tó bá jẹ́ gbà àkọ́rẹ́ tí ó ń bá wa wo ètò wa, ẹ máa fẹ́ kí ẹ bá wa subscribe sórí YouTube channel wa, ẹ bá wa tẹ notification bell, then ẹ bá wa share, ẹ bá wa like, ẹ bá wa tẹ kó lè jẹ́ pé níwọ̀n ìgbà tí a bá ti ń jáde, tá a bá ti ń post àwọn fídíò wa, òun náà ni ẹ máa rí àwọn ètò tí a ń gbé wá, ẹ máa rí wọn wò ní ọlọ́kan jọ̀kan. Eléyìí ni ó lè jẹ́ ká mọ̀ wípé ẹ mọ rírì ń tà ń ṣe, yóò sì lè fún wa náà ní oríyìn láti lè tẹ̀síwájú ní àwọn tí a mú wá fún yín. Gbàgbé lórí Ayé Kò Tọ́, the truth must be told. Òótọ́ òun náà ni à ń sọ lórí channel yìí, torí pé Bíbélì sọ wípé ègbé ni fún ẹnikẹ́ni tí kò bá sọ òdodo. Yorùbá sì ní ayé kò tọ́ àmọ́ ọ̀run rèé, ọ̀run ò fèké. Lónìí kí ni ta tún mú wá fún wa lónìí, yóò tún ṣe yín ní kàyéfì àròtọ̀ olùdàtọ̀ lónìí. Ẹ̀yin ṣáà wá kan fìdílé, ẹ jẹ́ kí èmi àti yín, ẹ jẹ́ ká jọ bọ́ sí agbami ètò tòní, kẹ́ wá gbọ́n tó ṣẹlẹ̀. Ẹ jẹ́ ká jọ lọ wo fídíò yìí náà, ó ń padà bọ̀ létí. After I posted this video on my page yesterday, I want to convert from Muslim to Christian, and I want to take Jesus Christ as my personal Lord and Savior. Then, listening to my twin brother response, this is his response. See, you are a disgrace to yourself, not to the family. Thank God you say you know where you are coming from. You know what? I don't really have much to say. The only advice I have for you right now, I don't want you to call me your twin brother. Just forget that one. Nothing like twins. We are not like in this aspect. I'm not your twins. And the only advice I have for you now, I give you 12 hours. 12 hours. I give you 12 hours to go and delete that video from that page. That is the only advice I have for you now. And if you don't delete that video, so let me not talk yet. But I only give you 12 hours. Dákun ṣàánú fún wa, ẹ̀rí twins brother ni wọ́n o. Èkejì ẹ̀ ni òun ti kúrò nínú ẹ̀sìn Islam, òun bọ́ sínú ẹ̀sìn Christian. Àmọ́ èkejì ẹ̀ fárígá, ó ní tó bá dán wò, ó ní ọ̀ràn ni fún un. Ó lóun fún un ní wákàtí 12. Ó ní tó bá kọjá wákàtí 12 kó tó lọ delete fídíò tó ṣeun, ó ní gbóró gbé. Ó ní kó gbàgbé nípa pé àwọn jọ jẹ́ ọmọ ìyá kan náà, bàbá kan náà. Àwọn tún jọ jẹ́ twins, táwọn jọ jẹ́ bèjì. Ó ní kó gbàgbé ń pẹ̀ láti wákàtí lọ. Ó ní kó gbàgbé, ó ní kó mọ̀kàn ti rántí pé òun ní twins brother kan mọ́. Ó lóun wá fún ní 12 hours kó fi delete fídíò yẹn. Ṣé bí wọ́n sọ wípé Ọlọ́run kan náà ni Christian àti Mùsùlùmí ni wọ́n jọ ń sìn ni? Ẹ̀yin Mùsùlùmí òdodo, tẹ̀lé gbàgbọ́ nínú Mùsùlùmí. Ṣé Ọlọ́run kan náà ni Christian àti Mùsùlùmí ni wọ́n jọ ń sìn? Ẹni yóò sọ pé òun fẹ́ convert sí àwa tá a jọ níṣẹ̀ṣe o. Òun fẹ́ convert sí Christian. Ẹ wo bí èkejì ẹ̀ tí wọ́n jọ bí ní ọjọ́ kan náà, ẹ wo bó ṣe gbógun tó yìí. Ẹ̀sìn Islam yìí, ẹ̀yin àfáà ìdàpọ̀ ẹ bá mi dáhùn, ṣé èèwọ̀ ni kéèyàn ó kúrò nínú Islam lọ sínú ẹ̀sìn mi? Nìkan kọ̀ọ̀kan síbẹ̀ tó sọ wípé ẹ túmọ̀ Quran 14 verse 4 wípé ṣebí lárúbáwá nìkan ni Ọlọ́run bá rán Ànábì wa Muhammad sí sallallahu alayhi wa sallam. Mo wá fẹ́ tí n bá ń kó ti àyà Quran. Àfáà yìí àwọn ni wọ́n wẹ̀ fún Àwùjalẹ̀ tilẹ̀ Ìjẹ̀bú, ṣùgbọ́n nínú àwọn fídíò wọn kan tó ti sẹ́yìn wọn ló ti di ọba 3 táwọn wẹ̀ fún. Ó dẹ̀ bẹ̀ pé ti Àwùjalẹ̀ yìí òun ló fẹ́ gbé wọn lẹ́mìí gbóná díẹ̀. Kò dẹ̀ tí gbé wọn lẹ́mìí gbóná, yóò gbé wọn ní ẹ̀mí gbóná gidi gan. Yóò mì wọ́n, yóò rí pé yóò mì wọ́n. Àmọ́ fún àfáà yìí, àwọn èèyàn ń béèrè pé kí wọ́n bá wọn tú Quran. Àfáà yìí wọ́n fẹ́ máa tú Quran yìí, àmọ́ kí wọ́n tú wọn ní ìbéèrè tí mo fẹ́ bi wọ́n, pé kí wọ́n má fi àbò sí tú tí wọ́n fẹ́ tú o. Kí wọ́n tú Quran ọ̀hún ní bó ṣe yẹ kí wọ́n tú. Àmọ́ mo fẹ́ kí ẹ̀yin èèyàn wa, mo fẹ́ kí ẹ lọ gbọ́n tí Quran tí wọ́n fẹ́ tú yìí, mo fẹ́ kí ẹ lọ gbọ́n tí Quran yẹn sọ kí n tó wá padà wá sọ̀rọ̀ lé lórí. Ẹ ṣé púpọ̀. Quran 14 verse 4 Ọlọ́run bá ní wa ma arsalna min rasuli illa bilisani qawmihi
liyubayyina lahum fayudillu Allahu man yasha wa yahdi man yasha wa huwa al-azizul hakim. Ọlọ́run ọba ní a ò ní rán òjíṣẹ́ kan àyàfi pẹ̀lú èdè àwọn èèyàn ẹ̀ liyubayyina lahum láti lè ṣàlàyé kínníkínní fún wọn fayudillu man yasha fayudillu Allahu man yasha ẹni tọ́lọ́wọ́n bá fẹ́ yóò sọnù wa yahdi man yasha ẹni tó bá sì wọ́ lọ́wọ́n bá yóò mọ̀nà wa huwa al-azizul hakim nítorí pé ọba alágbára ọba ọ̀jọ̀gbọ́n ni Ọlọ́run. Aya tí a fa ìtú ní aya Quran 14:4 that is Suratul Ibrahim. Ọlọ́run sọ wípé a rán òjíṣẹ́ sí àwọn ènìyàn rẹ̀ pẹ̀lú èdè wọn nítorí wípé kí ó lè ṣe àlàyé tó péye fún wọn. Ẹgbọ́n o, Ọlọ́run ó rán gbogbo òjíṣẹ́ kan sí àwọn ẹ̀yà ẹ̀ pẹ̀lú èdè wọn, pẹ̀lú èdè tí wọ́n ń sọ kó lè kí n tí àwọn òjíṣẹ́ yìí ń sọ kó lè yé wọn. Ó wá nítorí pé òun lọ́ba tóun máa ń fi ẹni tó bá mọ̀nà, òun sì lọ́ba tóun máa ń fi ẹni tó bá ṣìnà tóun máa fi mọ̀nà. Fún àwọn tí wọ́n gbọ́ wa, ẹ jẹ́ ká tún lọ kà lédè Ìgbò bóyá àwọn èèyàn tí wọ́n bá ń wò wá wọ́n ó tún lè rí gbọ́ ní èdè Ìgbò torí pé ibi ìṣe díẹ̀ ẹ rí Quran yẹn sọ wípé emphasize that messengers are sent to their people in their own language to clarify the message. Why Allah guide or misguide who He wills. That is what the Surah says. Ọlọ́run ọba lọ́ba tí fi ẹ̀dá mọ̀nà títún sí ẹ̀dá náà oníṣùgbọ́n a ó náà rán àwọn òjíṣẹ́ yìí sí àwọn ènìyàn wọn pẹ̀lú èdè wọn. Ẹ jọ̀ọ́ èdè wo ni Ọlọ́run fi bá àwọn ọmọ Yorùbá sọ̀rọ̀ torí nígbà tí wọ́n kọ Quran yìí ìran Yorùbá ti wà. Ǹjẹ́ Lárúbáwá là ń sọ nílẹ̀ Yorùbá bí? Ẹ jẹ́ ká tún tẹ̀síwájú lórí fídíò tá à ń bá lọ yìí lé ọ̀rọ̀ àfáà yìí náà pẹ̀lú. Ẹni tí ó bá sọnù kí làníyàn ẹ̀, ẹni tó bá mọ̀nà kí làníyàn ẹ̀, torí pé àníyàn lọ́lọ́run bá fi ń jọ́ọ̀jì gbogbo wa. Ẹ jẹ́ kí n wá ṣàlàyé. Ṣé ẹ rí. Ẹ dúró ẹ mú wulẹ̀ tí ṣàlàyé. Tẹ́ ẹ bá wò ó Ọlọ́run ọba ò kì í ṣe ọba tó máa ń confuse èèyàn o torí pé aya Al-Qur'an yẹn pín sí méjì náà sọ pé Ọlọ́run sọ wípé Ọlọ́run náà ànábì sí gbogbo ayé. Ọlọ́run sọ wípé òun ọ̀ràn òjíṣẹ́ kan sí àwọn ẹ̀dá ènìyàn bí kì í ṣe pẹ̀lú èdè wọn. The same one Quran náà ló sọ pé òun rán ànábì sí gbogbo ayé. Ṣé ọ̀pọ̀ ní confusion lọ́lọ́run ni? Ṣé ọba tí ń confuse èèyàn tí fi ròyìnròyìn sí ọkàn èèyàn tí ń da brain èèyàn láàmú ṣùnà ọdún kọ́ lọ́lọ́run? Ọ̀pọ̀lọpọ̀ tó wà nù Quran àwọn èèyàn ni wọ́n kọ́ torí pé ntọ́lọ́run ọba sọ ni pé òun ò ní rán òjíṣẹ́ kankan sí ìran ẹ̀ bí kì í ṣe pẹ̀lú èdè wọn kó lè ṣàlàyé fún wọn yékéyéké. Òun ó sì fi ẹni tó bá fẹ́ mọ̀nà òun ó fi mọ̀ yẹn ni pé láàárín wọn o nígbà tóun bá wá rán sí yín pẹ̀lú èdè yín, tóun bá rán àwọn ànábì yín sí yín o pẹ̀lú èdè yín o, ẹ̀yin tẹ́ ẹ bá wá fẹ́ sọnù òun ó sọ yín nù, ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ mọ̀nà òun ó mọ̀ yín nà. Ilé tó túmọ̀ sí pé gbogbo àwa tá à ń ṣe mùsùlùmí pátápátá á ti sọnù torí pé Ọlọ́run ò rán ànábì sí wa. Ẹni tí Ọlọ́run rán sí wa ni Ọ̀rúnmìlà. Ohun tí Ọ̀rúnmìlà sì gbé dání náà ni Ifá àti Ọ̀pẹ̀lẹ̀. Dájúdájú ní tí Ọlọ́run bá ń sọ wípé òun ó sọ ẹni tó bá fẹ́ sọnù òun ó sọ wọ́n nù, òun ó sì fi ẹni tó bá fẹ́ mọ̀nà òun ó fi mọ̀nà. Ǹjẹ́ ọ̀pọ̀lọpọ̀ wo ti wá sí nàbí? Torí tí ìbá ṣe bẹ́ẹ̀ ni èèyàn ló sọ pé òun fẹ́ kúrò nínú Islam, òun fẹ́ lọ sí ẹ̀sìn míì kẹwàá sọ wípé ikú ló kàn àbí tẹ́ bá tó pọ̀ onítọ̀hún. Tó bá jẹ́ pé lóòótọ́ ọ̀nà yẹn ni ọ̀nà ni Ọlọ́run ẹ jẹ́ kọ́lọ́run ó ṣe ẹ̀yin ní ẹ̀ṣẹ̀ yìí lọ́lọ́run ẹ jẹ́ kọ́lọ́run Ọlọ́run kan ti sọ̀rọ̀ rẹ̀ ó ní ẹni tó ń bá fẹ́ fi mọ̀nà òun ó fi mọ̀nà, ẹni tó ń bá sí lọ́nà òun ó sì lọ́nà. Kí wá ló wá tẹ́pẹ́ tó wáyé kúrò náà ṣẹ́yìn tó fẹ́ kọ́tàn lọ́ọ̀ kú àfi kẹ́ pa. Látàrí ìdí èyí Al-Qur'an ti sọ fún wa wípé Ọlọ́run ò rán Muhammad sí wa nílẹ̀ Yorùbá
àbí èdè lárúbáwá làwa ń sọ. Àwọn ò sọ èdè lárúbáwá, èdè Yorùbá sì ti ń bẹ, èdè ni. Bí lárúbáwá ṣe jẹ́ èdè, bẹ́ẹ̀ náà ni èdè Yorùbá náà jẹ́ èdè. Ọlọ́run ò sì rán ànábì kan sí wa bí kì í ṣe kí ni o, bí kì í ṣe baba ńlá wa Ọ̀rúnmìlà. Ọlọ́run rán Ọ̀rúnmìlà, ara àwọn òjíṣẹ́ Ọlọ́run tó wá sọ fún wa bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe jẹ́, tó fi Ifá lélẹ̀ wípé àníṣe ntọ́lọ́run ní kí n sọ fún yín rèé nínú odù Ifá, kì í ṣe nínú àlùkùránì. Ọlọ́run ò rán ànábì sí wa o, nítorí pé a ò gbọ́ lárúbáwá. ẹ̀ẹ́sẹ̀ lọ sí ìlú ọ̀hún lọ kọ́ èdè wọn, ńbẹ bá dé lẹ́tọ̀ọ́ wa máa sọ, lẹ́tọ̀ọ́ wa máa ọ̀pọ̀lọpọ̀ tẹ́ tún gan àwọn agbẹ́yàrá lẹ́ ń pa, torí ẹ̀yin náà lẹ́gbọ́ arábù ẹ̀, ẹ̀yin náà lẹ́gbọ́ Yorùbá ẹ̀. àwọn ògbà gbọ́dọ̀ mọ tẹ́ ń sọ. ọ̀pọ̀lọpọ̀ wa tá a wá padà wá mọ tó ń tá a wá padà wá mọ arábù ń sìn nígbà tí èdè Yorùbá tí èdè tí a lè translate ẹ̀ sìn la wá ń rí àwọn àṣìṣe kọ̀ọ̀kan nínú tẹ́ ń pè ní òótọ́ fún wa. Ọlọ́run ò rán ànábì sí ìran Yorùbá, ó rán sí ìran Lárúbáwá ni. ìran Lárúbáwá ni Ọlọ́run bá rán sí. ẹja tẹ̀síwájú. ṣe rí gbogbo àwọn ṣe rí ọ̀rọ̀ yìí, ẹ jẹ́ kí n kọ́kọ́ gbé báyìí. kì í ṣe àwọn oníṣẹ̀ṣe yìí ló kọ́kọ́ máa béèrè question yìí. wọ́n béèrè bẹ́ẹ̀ lọ́wọ́ Imam Qurtubi rahimahullahu ta'ala. ó wá ṣàlàyé wọ́n ti kò sí gbogbo àwọn ànábì Ọlọ́run ọba tọ́lọ́run ọba rán tí kì í ṣe pé èdè wọn náà lọ́lọ́run ọba ní kàn fi máa bá àwọn èèyàn wọn sọ̀rọ̀ kí ọ̀rọ̀ kó lè yé wọn. Ànábì Ibrahim aleyhisselam, Akkadian òun ló ń sọ pẹ̀lú àwọn èèyàn ẹ̀. báyìí Ànábì Ibrahim Akkadian òun lọ́lọ́run fi rán pẹ̀lú àwọn èèyàn ẹ̀. èdè tí àwọn èèyàn ẹ̀ gbọ́ òun náà ni Ànábì Ibrahim ló fi bá àwọn ènìyàn ẹ̀ sọ̀rọ̀ láyé ìgbà tiẹ̀. ẹ tẹ̀síwájú sá. Ànábì Mósè kí ló sọ pẹ̀lú àwọn èèyàn ẹ̀? Hebrew. bí Musa, èyí tí í ṣe Mósè, òun náà sọ èdè pẹ̀lú àwọn ènìyàn ẹ̀. ó sọ èdè tí àwọn ènìyàn ẹ̀ gbọ́. ó sọ èdè wo? àáfàá sọ wípé ó sọ èdè tí a mọ̀ sí èdè Hebrew pẹ̀lú àwọn ènìyàn tiẹ̀. ẹ tẹ̀síwájú. Ìsá, Jesus, Aramaic nìyẹn sọ. àáfàá tó ní Ìsá, eléyìí tí a mọ̀ sí Jésù, wọ́n ní òun sọ èdè tí a mọ̀ sí èdè Aramaic pẹ̀lú àwọn ènìyàn ẹ̀. ẹ̀yin tẹ́ jẹ́ Kristẹni, èdè Aramaic òun náà ni Jésù, òun ló bá àwọn ènìyàn ẹ̀, òun ló bá wọn sọ. ẹ jẹ́ ká tẹ̀síwájú. Lut, Shuaib, Hud, Salih, Semitic ni wọ́n sọ fún àwọn èèyàn wọn. kó tó wá Ànábì Lut, Ànábì Shuaib, Ànábì Salih, àwọn sọ èdè tí a mọ̀ sí èdè Semeric pẹ̀lú àwọn ènìyàn wọn. ẹ rí i pé Ọlọ́run ọba tó dá èdè, ẹ máa wo adúrú èdè tí ẹ máa wo èdè o, ṣe rí i pé kì í ṣe èdè kan náà ni gbogbo wọn sọ. oníkálukú ni wọ́n sọ èdè tí Ọlọ́run ọba fún wọn pẹ̀lú àwọn ènìyàn wọn, níbi tí a ti bí wọn, níbi tí wọ́n ti originate wá as òjíṣẹ́ Ọlọ́run. èdè tí wọ́n ń sọ ń bẹ̀, òun náà ni gbogbo wọn yìí, òun náà ni wọ́n ń sọ. lórí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ìyẹn sọ Arabic. àwa dórí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ìyẹn sọ èdè tí a mọ̀ sí èdè Lárúbáwá, èdè Arabic. ibẹ̀ ló sì parí sí. ṣe é pé àfáà ti fún àwọn òjíṣẹ́ kan sẹ́yìn nítorí pé ara òjíṣẹ́ òun náà ni Ọ̀rúnmìlà, ṣùgbọ́n wọn sọ nípa ẹ̀, wọn sọ èdè. ṣùgbọ́n ẹ wo àwọn èdè tí wọ́n ti sọ, ẹ wo àwọn èdè tí wọ́n sẹ́yìn. èdè wo ni èdè Yorùbá, tàbí ká sọ pé èdè tilẹ̀ adúláwọ̀ ti ṣe Áfíríkà lápapọ̀? èdè wo ni? ṣé Uganda, ṣé Kenya, ṣé Nàìjíríà, ṣé Yorùbá? ẹ get, kò sí èdè kankan èyí tí wọ́n sọ nú ẹ̀. yóò túmọ̀ sí pé ilẹ̀ Yorùbá, Ànábì tọ́lọ́run rán sí wa, èmi àti ẹjọ́ mọ́ a kàn fẹ́ gbà bóun lọ́lọ́run bá rán sí wa ni. ẹ jẹ́ á tẹ̀síwájú. kí ló fà á tó fi rí bẹ́ẹ̀? ṣe é rí, tí a bá ń sọ èdè elédè, alákọ̀ọ́kọ́ ni wípé àgbọ́yé òkè máa ń kún tó, nítorí pé ó máa ń sọ ọ̀rọ̀ náà. káì, ẹgbọ́n tí a fa ìsọ, tí
tí a bá ń sọ èdè elédè, tí a bá ń fọ èdè elédè lẹ́nu, àgbọ́yé ò kì í máa ń kún tó. A ò ní gbọ́ ọ̀rọ̀ náà yé gẹ́gẹ́ bí ó ṣe yẹ ká gbọ́, nítorí pé a máa sọ ọ̀rọ̀ nù. A máa ṣe kí ni o? A máa sọ àwọn ọ̀rọ̀, a máa sọnù nígbà tí a bá ń sọ èdè elédè, nítorí pé àwọn ọ̀rọ̀ ò máa sọnù, kò ní yé wa rárá. N ló túmọ̀ sí pé gbogbo ẹ̀yin tẹ́ ń sọ Arabic lónìí, tẹ́ ń sọ tẹ́jọ́ pé mo gbọ́ Arabic, mo gbọ́jọ́ Arabic lọ, ìrọ̀lẹ́ pa èdè elédè lẹ́ ń sọ, that is pé àgbọ́yé kò ní kún tó, ẹ̀ ń sọ àwọn ọ̀rọ̀ nù. Ló fi jẹ́ pé tí wọ́n bá ń túmọ̀ Quran fún wa, tí wọ́n bá fẹ́ wá túmọ̀, tí wọ́n bá fẹ́ wá tán bá kà ní Arabic, tí wọ́n bá fẹ́ tú ní Yorùbá, àwọn ọ̀rọ̀ tí wọ́n mọ̀ tú sí ni, torí pé bí Arabic ṣe sọ, wọn ò ní fẹ́ sọ bẹ́ẹ̀, nítorí wípé èdè Arabic ńgbà míì ní tí wọ́n bá sọ ní sọ Yorùbá ọ̀tọ̀ ni tí ó mú wá, wọn á mọ̀ tú sí ẹ̀, wọn ò mọ̀ sọ àwọn ọ̀rọ̀ nù láàrin ẹ̀. Ló fi jẹ́ pé tí a bá ń sọ èdè elédè, a mọ̀ sọ ọ̀rọ̀ nù. Ló fi jẹ́ pé èdè tiwa ó jẹ́ kó jẹ wá lógún, àṣà àti èdè tiwa ó yẹ ká mọ̀ wípé Ọlọ́run bá fún wa ní tó jọjú nílẹ̀ Yorùbá. Tá a bá ń sọ èdè elédè, àgbọ́yé kò kí máa ń kún tó fún àwọn tó ṣe pé a lè bá ara wa fi èdè ara wa sọ̀rọ̀ kó yé ara wa. So tá a bá wá ń gbé ọ̀rọ̀ wá lórí ahọ́n aláwọ̀n, kò kí máa ń jẹ́ kí ọ̀rọ̀ yẹn yé tó kó yéèyàn tó. So kí ọmọ èèyàn má bàa wá ní àwíjàre wípé kò yé wa, torí pé èdè tó ń fi sọ fún wa ò kì í ṣèdè wa, ni ò ṣe yé wa. Ẹlẹ́ẹ̀kejì òun ni wípé ṣé ẹ rí gbogbo èdè láyé pátápátá, àwọn kan ló máa kọ́kọ́ jẹ́ first audience. Yẹn ni pé àwọn kan la máa kọ́kọ́ gbọ́ èdè yẹn, tán máa bẹ̀rẹ̀ sí kọ́ àwọn èèyàn. Kò míì pé bó ṣe jẹ́ pé àwọn tí a kọ́kọ́ bá sọ yẹn, àwọn nìkan náà ló máa mọ̀ láàrin ẹ̀. Ẹ rí, ó dàbí ni pé ṣe ni àáfàá yìí, ṣe ni wọ́n mú àtàmà wípé pé èdè tí èdè kẹ́kẹ́ bá kọ́ gbọ́ pé àwọn kan ni wọ́n jẹ́ first audience. Wọ́n wá ń béèrè pé ta ló ní káwa náà máa sọ èdè Yorùbá? Ìbéèrè mi ni pé ta ló ní kí àwọn Lárúbáwá máa sọ Lárúbáwá? Tẹ́ ẹ bá ti lè mọ èdè tí wọ́n ṣe ń sọ Lárúbáwá, èmi ó sọ èdè táwa ṣe ń sọ Yorùbá fún, nítorí pé èdè ta bá nílẹ̀ tí wọ́n ń sọ ni. Bẹ́ẹ̀ sì ni gbogbo èdè láyé, èdè tó kálukú bá tí wọ́n ń sọ ni. Àwọn kan tẹ̀wá pé nígbà táwọn kan tẹ̀wẹ́ tí wọ́n fẹ́ kan ilé dọ́rùn, tí èdè wọn jẹ́ ọ̀kan, Ọlọ́run wá dà wọ́n lédè rú, wà nù Báíbù náà bẹ́ẹ̀ náà, Ọlọ́run wá dà wọ́n lédè rú. Oníkálukú ni wọ́n ti ń sọ èdè wọn láti àdáyébáyé, nígbà tí wọ́n ti ń dá ayé táyé ti wà. Èdè Lárúbáwá tí wọ́n fẹ́ lọ mú wá yìí kì í ṣe èdè wa, torí pé Ọlọ́run ò rán ànábì sí wa pẹ̀lú èdè wọn. Ní tí wọ́n ń pè ní èdè yẹn, òun náà ní tá a mọ̀ sí modern language, not secondary language. Modern language, not secondary language. Ilé tó ń sọ pé Arabic ò kì í ṣe modern language wa. A lè lọ learn another language, a lè lọ learn it, but a lè mọ̀ tó bí àwọn tí wọ́n ní èdè. Ìdí nìyí tí Jagunwa Adégúnwà ṣe sọ wípé ìkan lára àwọn òjíṣẹ́ Ọlọ́run òun náà ni Ọ̀rúnmìlà, pé tẹ́ bá fẹ́ kú kẹ́ ẹ kú, tẹ́ bá para yín ẹ para yín. Òun gbà pé òjíṣẹ́ tọ́lọ́run bá rán sílẹ̀ Yorùbá òun náà ni Ọ̀rúnmìlà. Ẹ jẹ́ ká lọ gbọ́ ohun tí bàbá yìí ohun tí wọ́n sọ. Àbòsílì mo tún sọ Ọ̀rúnmìlà òjíṣẹ́ Ọlọ́run ni. Ṣé ń gbọ́? Wọ́n sọ pé kò yẹ kẹ́ ẹ sọ bẹ́ẹ̀ yẹn wípé àtúntò nígbà táwọn ìtànàbí wà láyé. Ìṣòro tí wọ́n nìyẹn, ìṣíláyàdé wa, Ọlọ́run ní kò sí ìran kan tá à rán òjíṣẹ́ sí kí wà nábì tó dé. Ṣé ń gbọ́? Ṣùgbọ́n àpá lọ sọ bẹ́ẹ̀, ó yẹ kó wà nábì Yorùbá wà náà. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí lẹ́nu Adégúnwà. Ó ń bẹ nínú Kùránì wípé Ọlọ́run ní pé kò sí ìran kan tí a ò ti rán àwọn òjíṣẹ́ wọn sí kí wà nábì tó dé. That is to say, kò sí ẹ̀yà kan tí Ọlọ́run ọba ò ti rán àwọn òjíṣẹ́ ẹ̀ sí kí ànábì ó tó dé. Ọlọ́run rán òjíṣẹ́ kọ̀ọ̀kan sí ẹ̀yà kọ̀ọ̀kan.
nílẹ̀ Yorùbá a gbà pé Ọ̀rúnmìlà lọ́run rán sí wa àwọn Yíbò náà ní ẹni tọ́lọ́run bá rán sí wọn pẹ̀lú èdè wọn táwọn náà lè sọ Haúsá náà ní tiwọn Ọlọ́run bá rán òjíṣẹ́ kọ̀ọ̀kan sí ìran ẹ̀ pẹ̀lú èdè ẹ̀ kó tó di pé ànábì ṣẹ̀ṣẹ̀ wá dé ni ànábì kọ́ ni ó sọ fún wa pé èdè báyìí la gbọ́dọ̀ sọ òun kálukú ni Ọlọ́run bá ti rán sí ìran ẹ̀ pẹ̀lú èdè tiwọn mùsùlùmí kan ló sòótọ́ yìí o akí ló ṣe àwọn mùsùlùmí ẹgbẹ́ ẹ̀ sì wá ń gbógun tì í wípé ó ṣe sòótọ́ nínú Islam tẹ́ ẹ bá ti jẹ́ olóòótọ́ wọ́n gbógun tì í ni o wọ́n ó gbé ogun tì débi pé wọ́n ò fẹ́ ìjọlá ayé lẹ́mìí ẹ sì pé ẹ̀sìn ọ̀hún ní ẹ̀sìn àlàáfíà fún wa ṣùgbọ́n tá à ń rí yìí kò jọ bẹ́ẹ̀ ni pé àlàáfíà wà ń bẹ o. ẹ ti bọ́ sójú ẹ̀ kí la rí gbọ́ lẹ́tọ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí Ayékòótọ́ TV ẹ má gbé kúrò níbẹ̀ kájọ máa bẹ́ tó bọ̀ ẹ má gbàgbé láti like comment share ní pàápàá jùlọ ẹ subscribe sórí Ayékòótọ́ TV Ayékòótọ́ TV ìkànnì tiwantiwa. ẹ̀yin àfa wa ẹ má jẹ́ ká da lúrú pọ̀ mọ́sápà ẹni tó bá jẹ́ ọmọ ọba nílẹ̀ Yorùbá tó bá dé ìsìlámù mú tòótọ́ kò ní débi pòun fẹ́ jọba mọ́ kódà kọ́ba kan kò ní gbójú wo láti ń bẹ́ẹ̀ kò ní gbójú wo àṣẹ tí ń bẹ́ẹ̀ mọ́ gbogbo ẹnikẹ́ni tó bá dórí ipò ọba tí wọ́n ń kílèmù pé alùsùnà lòun òun parọ́ ni ṣé Kùránì náà fi ọ síbẹ̀ orí àga tó jókòó sí sága ìsìlámù ni ọ̀pá tó ń lò adé tó ń lò sáde ìsìlámù ni ẹ má ṣàbòsí mọ́ ẹjọ́. n tó yẹ kí n dé fìlà ni pé ibi ọ̀rọ̀ ọlọ́ba dé ni mo fẹ́ sọ yìí ó sì yẹ kí ọmọọba hùwà bí ọmọọba ló jẹ́ kí n dé fìlà yìí mo kí àáfàá mi tí wọ́n ṣe sọ̀rọ̀ tán mo kí Olódùmarè ó bá mi ṣe dáadékun dáadáa fún yín Olódùmarè ó bá mi pọ́n àáfàá ilé nítorí pé mo sọ pé nínú àwọn àáfàá wọ̀nyí a máa rí olóòótọ́ nínú wọn tí ò ní fi igbá kan bọ̀ kan nínú tí yóò máa sòótọ́ wípé ìwọ tó o bá jẹ́ mùsùlùmí òdodo tó jẹ́ àlìsúnú òdodo kò yẹ kó o dédìí ọba rárá àtọ̀ torí pé o ti mọ tí wọ́n ń ṣe ń bẹ̀. afáì tẹ̀síwájú pé ṣé ọ̀pá tó mú dání sí ọ̀pá Islam ni orí àga tó jókòó lé sí àga Islam ni ìpèbí tó wọ̀ sípè bí Islam ni kò jọra wọn ẹ má ó dẹ̀ sọ wípé gbogbo ẹ̀yin mùsùlùmí ẹ̀yin àfa ẹ má jẹ́ àjìjẹ̀bi ẹ má jẹ́ àjìjẹ̀bi ẹ má jẹ́ ká jẹ́ onírọ́ fún ara wa ẹ jẹ́ ká jẹ́ olóòótọ́ sí ara wa Islam ni mo ti rí wípé àwọn èèyàn ò mọ jàjẹ̀bi wọn ó sì tún dúró tì jẹ̀bi ọ̀hún ó sì tún mọ sọ fún mi pé ibi táwọn wà ojú ọ̀nà wà nítorí pé gbogbo tọ́lọ́run ọba ní kí wọ́n mọ jà táwọn bí kí wọ́n jà ìjà jihad ni ká tọ́jà ká gbalẹ̀ onílẹ̀ ká bẹ́ oníkálukú jà ká lé àwọn aráàlú kó lù ú tí ìbá ṣe bẹ́ẹ̀ ni ká wá gba wọn olóhun ṣé orí ibi tẹ́ ẹ lọ dó sí òun Quran ni wọ́n fi fún yín ládé ni ṣé Quran ni wọ́n fi fún yín ládé ṣé láwàní ni wọ́n fi gbalẹ̀ ṣé ibi tẹ́ ẹ jókòó sí òun orí àga Islam ni àyè Islam ni ibùjókòó Islam ni ẹ̀wọ̀n ìjà máa tanra wà lóòótọ́ ìwọ tó bá jẹ́ mùsùlùmí òdodo lóòótọ́ kò yẹ kó o dédìí ọba jíjẹ nítorí pé wọn ò pè ọ́ sí wọ́n ló sọ pé ó wù ọ́ láti jẹ́ gbogbo yẹn dẹ̀ ń lọ́bì lọ́dọ̀ àgbà lọ́dọ̀ àwo lọ́dọ̀ gọ́fúnà pé ẹ fẹ́ jẹ́ látara bẹ́ẹ̀ àwọn ọba kan wà tó yẹ ká ti lé dànù bí irú Olúwo ó yẹ kí Olúwo ó yẹ kí á ti lé irú ọba ó yẹ kí wọ́n ti fi òkò sí kúrò láàfin nítorí pé kì í ṣe oyè inú mọ́sálásí ló jẹ kì í ṣe oyè bàbá àdínì ló jẹ kì í ṣe oyè agbẹ́sìgá àdínì ló jẹ oyè ìlú oyè tí a mọ̀ sí oyè ìlú oyè ọba nílùú Olúwo jẹ́ Olúwo ò ní ẹ̀tọ́ láti sọ wípé òun fẹ́ ṣe alùsùnà torí pé orí àga tó jókòó sí kì í ṣe orí àga Islam aṣọ òfì tó Olúwo ń wọ̀ kì í ṣe aṣọ Islam aṣọ òfì tó ń wọ̀ yẹn kì í ṣe aṣọ Islam ká lo àkúnsọ́wọ́ ká lo àkúnsẹ́sẹ̀ kì í ṣe ẹwà Islam kì í ṣe àṣà Islam kì í ṣe ìṣe Islam gbogbo ohun tó Olúwo ń ṣe lónìí àdàmọ̀dì ẹlẹ́bọ náà ni ẹlẹ́bọ bíi tiwa ẹ̀ náà ni ara wa ní ọ́ tó bá jẹ́ mùsùlùmí òdodo bá ní ọ́ lóòótọ́ tó jẹ́ mùsùlùmí òdodo tó jẹ́ mùsùlùmí tọkàntọkàn o ò ní bá wọn dédìí ọba jíjẹ rárá àtọ̀ nítorí pé kì í ṣe oyè ìdílé kì í ṣe oyè Islam rárá àtọ̀ oyè inú ilé ni oyè ẹbí ni oyè àjogúnbá ìlú ni oyè ìlú ni
kì í ṣòye Islam rárá. Wọ́n tó bá ti wá lọ́bẹ̀ tó jẹ́ mùsùlùmí tó bá ti lọ́bẹ̀ gbogbo ohun tí wọ́n bá ti ń ṣe ń bẹ̀ òun náà ló lẹ́tọ̀ọ́ àti bá wọn ṣe. Ìkòtọ́ TV ẹ má gbé kúrò níbẹ̀ kájọ máa bẹ́ tó pọ̀ ẹ má gbàgbé láti like comment share ní pàápàá jùlọ ẹ subscribe sórí Ayékòótọ́ TV Ayékòótọ́ TV ìkànnì tiwantiwa. ọbẹ̀ tẹ́ ẹ jẹ nínú ilé awo tá a pè ní ọbẹ̀ ọba nígbà tẹ́ ẹ ń jẹ ọba nígbà tẹ́ ẹ gé ẹran yìí lẹ́ẹ̀kínní ṣẹ́ran tó yí ní àbẹ̀ràn tó rọ̀. Gbogbo ẹ̀yin ọba tẹ́ sọ pé ẹ ní fi tìṣẹ̀ṣe ṣe alálẹ̀lẹ̀ Yorùbá táìndì kan ẹ kú òǹbẹ̀. Ìbéèrè ni wọ́n ń bi yín léèrè yìí. Gbogbo ẹ̀yin tẹ́ ti jẹ ọba tẹ́ sọ pé ẹ jẹ ọba tẹ́ ní ọkàn ọba lẹ jẹ wọ́n wá ń bi yín léèrè pé ọbẹ̀ ọtẹ́ jẹ tẹ́ ń pè ní ọbẹ̀ ọba tẹ́ ẹ jẹ pé sẹ́ran tó yí lẹ fi jẹ ni sẹ́ran tó ti sèdí lẹ fi jẹ ni sẹ́ran tó ti ta lẹ fi jẹ ni sẹ́ran tó ti ta lẹ fi jẹ ni irú ọbẹ̀ wo lẹ jẹ irú kí náà fi ṣe é wọ́n nítorí pé kò sí gbogbo nǹkan tí wọ́n fi ṣe tẹ́ ẹ̀ ní mọ̀ ń pẹ́ ẹ̀yin gan lẹ́ẹ̀fowó tí wọ́n lọ fi rà á ẹ̀yin lẹ́ẹ̀fi kalẹ̀ ṣùgbọ́n ọbẹ̀ ọba ni wọ́n máa ń pè é wọ́n lè pè é lọ́bẹ̀ lásán ṣùgbọ́n kán lè bá àpọ́nlé kó lè bá níyì kó lè bá ní àpọ́nlé wọn a máa pè é ní ọbẹ̀ ọba gbogbo ẹ̀yin tẹ́ wá jẹ kí lọ́bẹ̀ wo lẹ jẹ Olúwo tó jẹ́ pé 21 days ló ṣe ní Pèbí kí ni tí wọ́n ṣe fún ọ níbẹ̀ kí ni tí wọ́n fún ọ jẹ ńbẹ̀ sórí èèyàn ni wọ́n fún ọ jẹ ni sórí ọba tó ti kú ni wọ́n fún ọ jẹ ni kó yẹ kó o lè jáde kó o lè wá sọ pé nígbà tí mo wà ní Pèbí fún 21 years o àwọn nǹkan báyìí ni wọ́n ṣe fún mi tẹ́ ẹ̀ bá ti wá lè sọ ajẹ́pálábòsí ní Olódùmarè ó sì bí tọmọtọmọ. ṣé ẹran tó yí ni àbí ẹran tó rọ̀ ṣọjọ́ tí ọba kú ṣéjọ́ kejì lẹ jẹ ọba ti yín ni ṣọjọ́ tó ọba ìlú yín wàjà ṣọjọ́ kejì lẹ jẹ ọba tábà sọ pé tó igbó jọjọ́ kejì ló ṣe ń tọ̀rá. tún rèé fún gbogbo ẹ̀yin tẹ́ sọ wípé ẹ jẹ ọba ẹ fẹ́ padà sínú Islam ṣé nígbà tẹ́ ẹ jẹ ọba yìí ṣé ọjọ́ kejì tí ọba tó wà ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ síjọ́ tó kú lẹ́yìn náà jẹ ọba ẹran tí wọ́n wá fún yín tẹ́ jẹun tẹ́ran yẹn fi wá ń sọ àdúrà pé ẹran tí mo jẹ yìí o ọkùn ọba tó ti kú yìí o ni wọ́n ẹ̀ṣẹ̀ lọ yọ ni mo jẹ o tó yẹ kí gbogbo yín lè jáde láti wá sọ ohun tí wọ́n ń fún yín jẹ ní Pèbí láti wá mọ̀ bóyá ẹ̀yin lẹ̀ ń parọ́ ni bóyá àwọn oníṣẹ̀ṣe ni wọ́n ń parọ́ ni torí wípé Ifá sọ wípé a kò gbọdọ̀ fi ẹran ènìyàn bọrí fún ọmọ ènìyàn a kò gbọdọ̀ fi kí ni o fi ẹran ènìyàn bọrí fún ọmọ ènìyàn Ifá a máa gbẹku a máa gbẹja a máa gbẹran a máa gbẹpo tí Ifá máa ń gbà nìyẹn àmọ́ ẹ̀yin tẹ́ wá ń takò ṣẹ̀ṣẹ̀ sí yìí ọbẹ̀ tẹ́ jẹ níjọ́ tẹ́ jọba àtẹran tẹ́ jẹ irú ẹran wo ni. ọkọ̀ ẹran tẹ́ ẹ jẹ nínú Pèbí ọkọ̀ ẹran tẹ́ ẹ jẹ tẹ́ fi gbé ọba dàsíkù tẹ́ pèpè ẹ jẹ ọba tó pè lọ́kàn ọba ànáfẹ́ yìí ṣé ẹran gbígbẹ ní abẹ́ran yíyí àbí ẹran ọlọ́ràá lórí àpèrè ẹ fi ẹran bọrí àbẹ́ ẹ̀fẹ́ ẹran bọrí. àwọn ìbéèrè tó lọ láìsí wàhálà ni ọkàn ẹran tẹ́ ẹ jẹ tí wọ́n wá ń pè ní ọkàn ọba tẹ́ ẹ jẹ fún yín irú ẹran wo ni ṣé lórí àpèrè gẹ́gẹ́ kó tó di pé ẹ padà wá di ọba ṣé wọ́n bọrí fún yín àbí wọ́n à bọrí fún yín ṣé wọ́n fi ẹran bọrí fún yín àbí wọn ò fi ẹran bọrí fún yín ẹran tẹ́ ẹ jẹ yẹn mo tún tẹnu mọ́ irú ẹran wo ni tá a bá wá rí ọba kankan tó lè bọ́ ta kó wá sọ pé irú ẹran báyìí lòun jẹ ó yẹ kí irú ọba bẹ́ẹ̀ mọ̀ pé tóun bá ta ko ìṣẹ̀dálẹ̀ tó gbé sórí ọba òun irú ọba bẹ́ẹ̀ yóò rè ṣubú ni torí pé ẹ ò gbọ́dọ̀ bà ìṣẹ̀ṣe jẹ́ nítorí pé ẹ fẹ́ gbé ẹ̀sìn ẹlẹ́sìn lárugẹ ó ṣèwọ̀ ńlẹ̀ Yorùbá. ẹ pẹ kìnnì tẹ́ ẹ bá tó rẹ́ kìnnì ẹ pẹ ewúrẹ́ tẹ́ ẹ bá rí ewúrẹ́ ẹ pa àgùntàn àbẹ́ ẹ pa ẹ ṣáà gbọ́dọ̀ pa ìkan nínú ẹ̀kìnrìn tàbí ewúrẹ́ tàbí àgùntàn torí ọkàn ẹran yìí nìkan ṣoṣo ọkàn ẹ̀kìnrìn ọkàn ewúrẹ́ ọkàn àgùntàn ìkànnú ẹ̀ lálẹ́ fi ṣe àṣejẹ yìí ṣùgbọ́n èyí tó dáa jù láyé tó láṣẹ nínú jù ni ọkàn ẹ̀kìnrìn lọ. àbáwá Ifá àgbáyé Ọ̀rúnmìlà tí ẹ bá wa tàn mọ́lẹ̀ sí nǹkan wọ̀nyí bóyá lè yí ìgbà tí wọ́n ìgbà yí wa dáadáa
tí wọ́n bá ní wọ́n jẹ ọkàn ọba wọ́n mọ̀ọ́mọ̀ ń dà pé ọkàn ọba ni ọkàn ẹran ni wọ́n ń jẹ ṣùgbọ́n nínú ọkàn ẹran tí wọ́n fi máa ń ṣe àṣejẹ fún àwọn ọba kí wọ́n lè jẹ́ aláṣẹ èkejì òrìṣà òun náà ni kí wọ́n lu ẹran ekìrìn kí wọ́n lu ọkàn ẹran ekìrìn ọkàn ẹran màálù ọkàn ẹran bìlẹ̀ ọkàn ẹran màálù tàbí ọkàn ẹran àgùntàn ṣùgbọ́n èlé tó dáa jù ń bẹ́ẹ̀ jù òun náà ni kí wọ́n lu ọkàn ẹran ekìrìn torí pé tá a bá ní kí wọ́n lu ọkàn ẹran ewúrẹ́ àbí ọkàn ẹran àgbò ó lè má ṣe iṣẹ́ tó yẹ kó ṣe ó lè má ṣe iṣẹ́ tí wọ́n fẹ́ kó ṣe kí ọba pàṣẹ kí àṣẹ dẹ̀ múlẹ̀ ló fi jẹ́ pé ọkàn ẹran ekìrìn òun ni wọ́n máa ń lò tí wọ́n bá wá dúró tí wọn ò rí ọkàn ẹran ekìrìn yìí wọ́n máa ń padà ń lo ọkàn ẹran ewúrẹ́ náà fi ṣe fún wọn torí pé ayé ti dayé ọ̀làjú tó jẹ́ pé àwọn olóṣèlú ni wọ́n fi wọ́n jẹ wọ́n sì fẹ́ jáde ní kíákíá tó bá rí bẹ́ẹ̀ àwọn ọkàn ẹran tí wọ́n ń jẹ yìí kí ẹnìkan wá ẹni tó bá ti jẹ́ nínú wọn kó wá jáde kó ní tí bàbá yìí ń sọ ò rí bẹ́ẹ̀ kó ní tí bàbá Ifá Ọ̀rúnmìlà kó ní tí wọ́n ń sọ yìí o kò rí bẹ́ẹ̀ o kì í ṣe ọkàn ẹran ekìrìn làwọn ń jẹ o ọkàn ẹran ọba tó ti kú òun làwọn ń jẹ tó sì lè gbóòórùn pé òun àbá ẹ má bayé jẹ́ ẹ̀yin ọba yìí ẹ má bayé jẹ́ nítorí ẹ̀sìn torí pé ńgbà tẹ́ ẹ fẹ́ jẹ ọba kò sẹ́ni tó pè yín ẹ̀yin lẹ ló wù yín tẹ́ ẹ fẹ́ jẹ. níjẹ́ pé gbogbo èèyàn Yorùbá a kì í fẹ́ lu ẹran míì yàtọ̀ sí ẹran ẹ̀kìnrìn ṣùgbọ́n ẹran ẹ̀kìnrìn máa ń jẹ́ ká pẹ́ pè bí ńgbà mìíràn tá a bá wá táàrí tọ́jọ́ dẹ̀ ń gorí ọjọ́ táyé dẹ̀ ti dayé ọ̀pá àṣẹ ìjọba àálò ewúrẹ́ iṣẹ́ tí ó máa ṣe ewúrẹ́ igbó náà lápè ní ẹran ẹ̀kìnrìn ewúrẹ́ oko ní ẹ̀kìnrìn ewúrẹ́ oko ní ẹ̀kìnrìn sọdáàbọ̀ wá lè rí ewúrẹ́ oko àálò ewúrẹ́ àárín ìlú náà gbogbo ọba aládé ẹran ẹ̀kìnrìn àbẹ́ ẹ̀rá ẹ̀kìnrìn ẹ fi bọrí àbẹ́ ẹ̀bí bọrí tó bá wá rí bẹ́ẹ̀ ìjọ kẹta tẹ́ ẹ bọrí lẹ jàsèjẹ ní àbíjọ kejì àbí ṣe lẹ bọrí láàárọ̀ tẹ́ jọbẹ̀ lálẹ́ tó bá jẹ́ pé ṣe lẹ bọrí lálẹ́ èdè ọ̀ṣá ṣé ó pafó ìjẹ́ tẹ́ ń jẹ́ ṣé ẹ rí gbóyọ̀dín rí nígbà tẹ́ ń jẹ́ ṣé ó jọ pé ó ti bàjẹ́ ṣé ẹran tó ti bàjẹ́ ni gbogbo ọba aládé ẹ wá jarọ́ mi torí ọba lẹ́yìn ṣùgbọ́n torí pé à ń pọ̀ nǹkan wa lé à ń fọwọ́ bò ó ọba ló gbé lura yẹn o ọba ló kí ló ń jẹ ọba àṣẹ lọ́ba àṣẹ sì lọ́ba ń pa. mari abami san bàbá yìí lẹ́san tó dáa Yorùbá ní ẹ̀là lọ̀rọ̀ tá a bá là á kò kì í yé ni ẹ wo bí wọ́n ṣe là á wípé ọkàn ẹran ekìrìn yìí ẹran igbó ni wọ́n ń pè ní ẹran ekìrìn ẹran igbó tí wọn bá wá rí ẹran igbó yìí ni wọ́n tún wá ran ẹran ilé àmọ́ máa ń dá kí wọ́n lu ẹran igbó torí pé àṣẹ a máa múlẹ̀ nígbà tí wọ́n bá gé tán ni wọ́n tún sọ wípé ó ti wá di ọba báyìí aláṣẹ èkejì òrìṣà àṣẹ yẹn gan ní ń jọba ẹ̀yin ọba yìí ẹ sì fẹ́ fẹ̀dí àṣà wa síta ń tàrọ̀rá ń dọwọ́ bò tá à ń pọ́nlé ẹ̀fẹ́ káwọn èèyàn wá wo ohun tó wà ń bẹ̀ nígbà tẹ́ sì ń jẹ kinní yìí só ń yọ̀dín àbí nígbà tẹ́ ṣàṣìjẹ yẹn tán ìjọ kẹta lẹ tó wá jẹ àbíjọ́ tẹ́ borí gan lẹ jẹ́ àbí ọjọ́ tí wọ́n borí fún yín gẹ́gẹ́ bí ọba kórè yín wọ́n gbàbọ̀dé kẹ́ ẹ pẹ́ lórí ìpẹ̀bí àbíjọ́ yìí gangan lẹ jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba yìí ni wọ́n mọ tí wọ́n ń ṣe ń bẹ̀ ṣùgbọ́n wọn ò ní sòótọ́ nítorí pé wọ́n ti fi dúdú bò wọ́n lójú àwọn tí wọ́n sì ń fún wọn lówó nígbà tí wọ́n rówó nú ṣẹṣẹ torí ṣẹṣẹ ò ní fún ọ lówó torí pé wá ṣiṣẹ́ ìlú ni ṣùgbọ́n mùsùlùmí ó lè lọ Saudi kó lóun fẹ́ change sí muslim ọkùnrin ó yá gbayé mílíọ̀nù báyìí lọ fi dá mosque sílẹ̀ ní lọ́dọ̀ ẹ eléyìí oníjẹkújẹ wọ̀nbíà wọ̀nbílíkì pápá jùlọ olúwo yìí wọ̀nbílíkì wọ̀nbíà wọ̀nbílíkì olúwo ti torí ẹ̀ ó ta gbogbo ìlú Ìwó ó ní kí àwọn ọba gbègbè nílùú Ìwó ní tí wọ́n bá ti talẹ̀ oníkan wọn á máa wá sọ́dọ̀ òun lòun ó máa sáìn ẹ̀ fún wọn ó tún sọ fún àwọn ọmọ ọba tó jẹ́ pé àwọn náà tún máa ń jẹ oyè ní Ìwó tó jẹ́ pé ọmọ ọba ni wọ́n oyè tí ọmọ ọba máa ń jẹ gẹ́gẹ́ ó ní kí wọ́n tún wá máa fowó jẹ́ lòun máa gba owó lọ́wọ́ wọn ẹ̀sìn wọba àmọ́ tó bá gba ọ̀nà ẹ̀tọ́ tó lo ìpè bí ẹ̀ pé wọ́n bí yàrá ìyá ẹ̀dá láyé kó dánrú ẹ̀ wò torí pé ilẹ̀ ó mú ilẹ̀ ó bí
láti lè ṣe ìṣekúṣe, láti lè wu ìwàkúwà, láti lè lu jàbìtì, láti lè lu ìwò ni wọ́n ṣe ń sá lọ sí ìdí Islam. Ẹ wá sọ wípé ọkàn ẹran tẹ́ ẹ jẹ yìí ọkàn ara èèyàn ni, ẹ jáde ẹ sọ ẹ là á ní tó gbé ń tẹ́ ẹ jẹ gan tí wọ́n fi ń pè é pé ẹ ti gbé ọba mi, ẹ sọ fáwọn aráyé káwọn aráyé ó rí. ọba ò ní dábàá tá a bá ṣe lọ́bẹ̀ tó bá pé pérépéré, ọba tó bá gbẹlura tó bá ní o pé o ti ẹ̀ ta ọba lẹ́nu yẹn, iṣẹ́ ti bọ́ lọ́wọ́ rẹ̀, iṣẹ́ ò bọ́ lọ́wọ́ rẹ̀ o, tó jẹ́ pé ọba ẹ̀ sọ̀rọ̀ òdì. Olódùmarè ẹ rí bí àwọn àṣejẹ tí wọ́n ń jẹ yìí, tí wọ́n ń fi ọkàn rẹ̀ kìrín ṣe fún wọn yìí, tí wọ́n ń bọrí fún wọn yìí, nítorí kí wọ́n lè ní àṣẹ lẹ́nu. Tí wọ́n bá ṣe tó bá pé bó ṣe yẹ kó pé, àṣẹ lọba, wọ́n yóò bá sọ pé àṣẹ lọba máa ń pa, ọba ò kì í dábàá, nítorí pé nígbà tí wọ́n bá ṣe fún wọn tó bá pé pérépéré, wọ́n ti di aláṣẹ èkejì òrìṣà. Gbogbo tí wọ́n bá sọ pátápátá àṣẹ ti gùn, ló fi jẹ́ pé ọba ò gbọ́dọ̀ sọ̀rọ̀ òdì sí èèyàn. Ọba kò gbọ́dọ̀ sí kí ni o, kò gbọ́dọ̀ sọ ọ̀rọ̀ òdì sí èèyàn. Ìwọ tó o bá tún mọ̀tàn lọ gbọ́ ìtàn Bọ̀dé Thomas tó rọ́ba fín tó bá sọ pé bó o ṣe ó yá máa gbó lọ. Kì í ṣe pé ọba yẹn fi nǹkan sẹ́nu nígbà náà, nítorí ń tọ́ bá ti jẹ tẹ́lẹ̀ ẹkùn ní Awólọ́wọ̀ tó wá yí ọba yẹn kó lóye, nítorí pé tí ọba yẹn ti jẹ tẹ́lẹ̀ fún Bọ̀dé Thomas, èmi ló ní kémi ó dìde fún ọ, èmi ló ní mò ń ṣe kíní ya sì mọ gbó bí ajá. Ẹ lọ wo ìtàn. Torí ẹ̀ tí wọ́n bá ṣe àṣejẹ yìí pérépéré fún ọba, àṣẹ máa ń bẹ lẹ́nu ọba ni. Ọba tó bá ní àṣẹ lẹ́nu ò gbọ́dọ̀ sọ̀rọ̀ òdì sí ìyàn. Ọba tó bá jẹ àṣejẹ yìí tó jẹ́ tó pé pérépéré, òun ni wọ́n máa ń pè ní ọba aláṣẹ èkejì òrìṣà, torí pé ọba ó pàṣẹ ni, ọba ò ní dábàá láéláé. kó lè jẹ wa dáadáa, gbogbo ọba aládé ẹran tẹ́ fi bọrí lẹ fi ṣe bẹ̀jẹ̀ o. Ewé Ifá olúgbòhùn àṣẹ ni wọ́n sì fún yín. ń tẹ́ gbẹlúra yìí ni ọba, ń tẹ́ gbẹlúra yìí ni ọba, ń tẹ́ gbẹlúra yìí ni ọba. Àwọn àwo ṣàṣà ni wọ́n mọ tó ń jẹ́ àṣẹ tọba àná tí wọ́n fi kún ọbẹ̀ tí wọ́n sì fún wọn. Àwọn àwo ṣàṣà ló mọ tó ń jẹ́ àṣẹ ọba àná. Ó ní àṣẹ ọba àná nínú ni, kò ń ṣe ọba àná ni wọ́n gbé jẹ. Àwọn àṣẹ ní ìjáde máa tú gbogbo àṣírí ìṣẹ̀ṣẹ̀ síta fún mi. Ẹ má wulẹ̀ tú gbogbo àṣírí ìṣẹ̀ṣẹ̀, ẹ má tú fún àwọn òpè tí wọn ò mọ nǹkan. Ó yẹ kó ti yí ọlọ́gbọ́n, kó yí òmàràn, kó yí olóye wípé àṣẹ àti àṣà ilẹ̀ Yorùbá kò gbọ́dọ̀ parun. Ọba gbọ́dọ̀ ní àṣẹ láti pàṣẹ lórí ìlú, ọba ò dẹ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ òdì. Ẹ ti sọ wípé ẹrin kìrìn wọn kàn fi àwọn nǹkan kan máa débi pé tí wọ́n bá jẹ wọn dẹ̀ di àṣẹ lẹ́nu wọn. Àṣẹ tọ́ba àná ní nígbà tí wọ́n dífá tiẹ̀, òun náà ni wọ́n fi kún àṣẹ tọ́ba òní ní, kí àṣẹ yẹn ó lè bá jọra wọn, kó lè bá pé méjì. Ẹ má wulẹ̀ lọ jù bẹ́ẹ̀ lọ. Ẹni tó bá máa yé yóò yé, ẹni tí ò bá ní yé kò ní yé. Ẹ̀yin wa gbọ́ pé ti gbọ́ bá wípé ìṣẹ̀ṣe làgbà, ìran Yorùbá ò ní pa. Ẹ jẹ́ kí èmi àti yín jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ láti má jẹ́ kí ẹ̀sìn àjòjì kó tú wa ká, kó dà wá rú, tàbí kó sọ ẹ̀sìn tiwa, kó sọwọ́ di bákan náà mọ́ wa lọ́wọ́. Ká mọ̀ pé ẹ̀sìn tiwa òun náà ni tiwa o, ẹ̀sìn tiwọn òun náà ni tiwọn. Nìkẹ́ni tó bá fẹ́ ṣe Islam kó má ṣe Islam, tó bá fẹ́ ṣe Christian ṣe sí Christian, tó bá fẹ́ ṣe ẹ̀sìn àbáláyé ṣe ẹ̀sìn àbáláyé, ṣùgbọ́n mọ́ ti torí pé o fẹ́ ṣe ẹ̀sìn kan kó wá tàpá sí àwọn tí wọ́n bí ọlọ́mọ, kó wá tàpá sí àwọn bàbá rẹ̀ tí wọ́n bí ọlọ́mọ, àwọn tí wọ́n sì ọ wáyé, kó wá sọ pé ẹni ègbó ni wọ́n. Àwọn tí wọ́n gbé àwọn tí wọ́n tàná ga ni, wọ́n gbé àwọn tí wọ́n jẹ́ hero tí wọ́n gbé wọn ga, làwa ṣe ń bá wọn gbé wọn ga. Ìwọ náà gbé tiẹ̀ lárugẹ, gbé tiẹ̀ ga, ká lè bọ̀ gbé ga. Níbí yìí wọ́n láti dá dúró fún tòní. Lẹ́ẹ̀kan sí orúkọ ìwà náà Borówó, ayé kò tọ́ ọ̀nà lèmi jẹ́. Gbogbo tó bá wo ètò yìí, màá rọ̀ ìbíkẹ́ bá wa share, ẹ bá wa pín. Ẹ gbàgbé láti follow wa lórí YouTube channel wa, kí ẹ sì bá wa tẹ̀lé tó ṣẹbẹ̀ kẹ̀lẹ́jẹ̀rẹ̀ ọkọ tí ó máa rí àwọn ètò wa
tàbá ṣe mọ̀ wá fún yín Olódùmarè yóò wà pẹ̀lú wa lọ́jọ́ tòní àní orúkọ àsálépè ní agbára Ọlọ́run títí ìgbà mi tí màá tí ó máa pàdé ire àti àánú ni kò máa tọ̀ mí lẹ́yìn ẹ wò ó dàbọ̀.